ọdún ire wọlé ọdún ire wọlé ọdún ire wọlé ọdún ire wọlé ìgbà ọdún kan ní ọdún ire wọlé Dèmọ́lá ń ṣọdún Dèmọ́lá ń ṣọdún Dèmọ́lá ń ṣọdún Dèmọ́lá ń ṣọdún ìgbà ọdún kan ní Dèmọ́lá ń ṣọdún. Bágogo bá balẹ̀ aró kangókangó bákéǹgbé bá balẹ̀ adúdùgbẹ̀dùgbẹ̀ bá ẹ̀bá mìírìṣẹ́ ìgbóhùn irin ni àfirùnbọ̀yà ó kẹ́ bí àgbà mùsùlùmí àjànàkú kọjá àwò mójúnù bọ́dún bá ti dé orógbó àgbó bọ́dún bá ti dé oṣù àlà pérégedé ẹni Èdùmàrè bá fún lóore ọ̀fẹ́ láti yípo ọdún ká ó yẹ kó fẹ̀mí ìmoore hàn sédùà. Alhaji Chief Abdulrasak Ademola Awotungase happy birthday to you. Mo kí yín ẹ kú oríire kì í ṣe mímọ̀ ṣe yín tàbí àìmọ̀ ṣe yín ló ṣe ikú dọjọ́ òní àánú Elédùmarè ni kò ló ń kà nínú àwọn tẹ́ ẹjọ́ wáyé ló padà sọ́dọ̀ adáni wáyé ní kọ́mọ́nkóbó púpọ̀ nínú àwọn tẹ́ ẹjọ́ wáyé ló délé tí ò gborúkọ àìmọye nínú àwọn tẹ́ ẹjọ́ wáyé ló gborúkọ tí ò sí láyé mọ́ ẹ̀yin ń bẹ láyé ẹ̀ ń bẹ láàyè ẹ̀ ń bẹ láàyè rere 70 ọdún lórí ilẹ̀ kì í ṣe kèrèmí rárá oore ọ̀fẹ́ lẹ́rí gbà adọ́gbadélẹ̀ agùntàṣọ́lò ọkùnrin olówó orí princess ẹ̀bùnọlá mama post office adúmáradán aya tòótọ́ abiyamọ afọjà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ ti ṣọdún èyí náà ẹ ṣe tẹ̀mí ìtayà tọmọ àrọ́dúnjọdún àróṣùdóṣù bọ́dún bá jọ pèrègé á mẹ́wàá tuntun ara pápá là bẹ́tù ibi gíga là béso òjòjò níṣòwò títí débi kó má lè ìnájà Adémọ́lá kòkòlàrọ̀ tá lè ó ti ṣọdún èyí náà ó ṣẹ̀ mí. Bàbá Adérelé abaṣọ gẹ́gẹ́ bí ara ẹni obìnrin kò lọ́nà tó káwọ́ lérí ó ní ibele yìí ò bá jọ́kọ̀ ẹni a sì jáàlé ẹni baálé mama princess Ọláwùnmí Awótúngàṣe ẹlẹ́rẹ̀kẹ́ obì àfojoojúmọ́ dára bí egbin aya tòótọ́ lọ́ọ̀dẹ̀ ọkọ tijó ní títa wíjí tẹ̀rítọ̀yà ní takalamagbò ṣẹ̀kẹ̀rẹ̀ ibáwọn ròde ìbànújẹ́ Abdulrasak ìbànújẹ́ òní wọlé tọ̀ ẹ́ wá lọ́lá aláwù Alhaji Abdulrasak Ademola bàbá àtàtà bàbá olóríire mo bá yín dúpẹ́ fún gbogbo èso tó tara yín jáde lágbára aláwòrábí ẹ ò ní rohùn gbé sọnù bí ó ṣe bí ọmọ àṣẹ ń tẹ̀dùmarè gbogbo ẹ̀yin ọmọ aṣíwájú àdínì mo kí yín ẹ kú ìtọ́jú bàbá ọmọ yín á ṣètọ́jú yín náà dandan ni látòrí princess Rashidat Adérelé ọmọbìtàn aṣíwájú ni ẹ ò ní dèrò ẹ̀ nígbà kankan princess Alimot Oyinade Ajíbóyè ẹni re tó dolóògbé lọ́jọ́sí kọ́ba Èdùmàrè kó délẹ̀ fẹ́ èèyàn re mo kí princess Nímọ́tàláì Adéọlá Àlùkò amọ́lọ́lọ́ bí ọjọ́ amọ́lẹ́sẹ̀ bí àlárì ọlá rẹ̀ ò ní wọ̀kùn prince Abdulrahman Adékànbí Awótúngàṣe adáralóyè 1 pọ́rọ́kọ́tọ́ bí ọká arẹwà ọkùnrin tó bọ́ sódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ tèmi ni kó o mú tèmi ni kó o gbà lọ́lá aláwòrábí ẹwà rẹ̀ ò ní wọ́ mi. prince Sulaiman Adélájà Awótúngàṣe agùntàṣọ́lò gbèrè ló ń dán bí egbin princess Fatima Adéwùmí Akínsànyà àfojoojúmọ́ dára bí egbin ọmọ bàbá ní í ṣe princess Aulat Adédàmọ́lá Ọ̀nànúgà ìbàdí àrán ojúrò pépé n ò ní ṣaláì kí princess Adéṣẹ̀yẹ Ọdúntàn bí ẹ̀yẹ ò ní wọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ ṣàmì kó gbé tọ́ ẹ̀mí gbogbo yín pátá ẹ ò ní jẹgun kẹ́yìn ẹran gbogbo gitélégèdè yín bá fọwọ́ bà dídùn ni ó máa dún ẹ ò ní tàràkà láyé ẹ ò ní rágó bẹ́ẹ̀ lẹ ò ní rásà bàbá Adérelé gbogbo ọmọ Awótúngàṣe lápapọ̀ ń kí yín àwọn ìyàwó ilé Awótúngàṣe ò gbẹ́yìn ẹbí Olúgayàn royal family lágúdúngúnlẹ̀ ní ṣọ́kú ẹbí àrọ́mọ níṣẹ́ láti ìlú Ṣàgámù
ní ẹ̀ṣọ́dún èyí ẹ̀ ṣe tẹ̀mí lágbára ọlọ́run. ẹbí ṣógalú lẹ́gùnṣẹ̀ ní mọ̀tá náà ní kí ẹ gbó bí olúgbogbo ti ń gbó. wọ́n ní kí ẹ gbó bí àgbà kan tó fowó ṣọmọ́ǹdì ọrùn lọ́jọ́ sí tó yọ títí tó fi wá dókínní àṣẹ Èdùmàrè. bí n bá perí agbe mo ní láti perí aró, bí n bá perí àlùkò mo ní láti perí osùn, bí n bá perí lékelèké mo ní láti perí ẹfun. ìmọ̀ta níjẹ̀bú nílùú bàbá tó bí yín lọ́mọ. Abdulrasak bàbá olóyè aṣíwájú àdínì ìlú mọ̀ta àyàyó ni mò ń ké sí. ọmọ mọ̀ta àyàyó, ọmọ aṣoko bí ẹni ń ṣẹkẹ, ọmọ ìmàlẹ̀ àfẹlẹ̀jà, ọmọ aṣáni ní póríkí ẹsẹ̀, ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́. bàbá yín lọ máa ṣàlẹ̀ jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n láya tí ń bẹ nílé bàbá tó bí yín lọ́mọ. ọmọ májà àwòrò, ọmọ níwòrò ẹlẹ́ṣàn idẹ, ọmọ kókó ń kẹ́kẹ́, ọmọ orí ń bá sùn àjùwọ̀nlé, ọmọọba lọ́tún ọmọọba lọ́sìn, ọmọọba ṣẹ́ńlú onípe okú, ọmọ rẹ̀ wáyà tàǹkélé, ọmọ olúgayàn, ọmọ bá mówó alára àbọ̀n. ṣebí bàbá yín lọmọ ògúndẹ̀yìn tó bàbá oníṣúgà, ọba oníṣúgà tí kò jẹ́ kó lóko ó lóko, ọba oníṣúgà tí kò jẹ́ kẹ́lẹ́rí ó lẹ́rí nítorí ohun àdídùn tádára lóyè bí òyìnbó fẹ́ fi ta wọ́n lọ́rẹ. adára lóyè bí òyìnbó ń rìn nílẹ̀ ilẹ̀ mi tìtì. bàbá adé ń relé o, ọmọ ọba lẹ́yìn ìgbẹ̀tì níbi àṣẹ ìlú ti ń wá. ọmọ ṣógalú lẹ́gùnṣẹ̀, àwọn bàbá yín ló kọ́kọ́ mú egúngún jó nílùú mọ̀ta. bàbá yín la kíkanjú ọmọ ẹgòdì tí ó bẹ̀rù jà, ọmọ aṣojú kókó mọ́hun olóhun ń dù ú, bàbá yín náà ń dù ú. ọmọ òfìrìgìdì olóṣè àkọ́mú, ọmọ aránmọ níṣẹ́ fàyàtì, ọmọ oríṣàgámù ẹwà, ọmọ ìtúnlá, ọmọ ọ̀fẹ́ lọ́sàn-án ọ̀fẹ́ lóru, ọmọ ọba kóyẹlú ní ṣàgámù níbi owó gbé ń so. ẹ̀lẹ́ ìjẹ̀bú ọmọ alárẹ̀, ọmọ àwùjalẹ̀, ọmọ aládìyẹ ògògòmàgà, ọmọ adìyẹ bà lókùn ó mì lílílí ara òrokùn ara òrẹ́dìyẹ. ọmọ òun ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀yọ̀ máa yọ̀ mọ́ ohun tó ń ṣe ni ò lè pa ni. ilẹ̀ ọmọ onígbó mádìímádì, ọmọ onígbó máwọ̀máwọ̀, àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra, àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ìtẹ̀mọ́lẹ̀. ọmọ ìkùnlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. ọmọ alágẹmọ mẹ́rìndínlógún, bàbá yín ló ti ń náwó ṣẹ̀ǹbáyé kóyìnbó tó kówó dọ́là lóde. òyìnbó ló dé lówó dọ́là pọ̀ sí tó di tẹrú tọmọ. ìwọ lọmọ ajídẹrú bí ẹni ń dẹran, ọmọ gèrè bàbá òkè tá a ṣe nífẹ̀ẹ́. ogun òjàjàjà títí kó jẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ. ẹ̀lẹ́ ọmọ orí molúsì, ọmọ àdóréke, ọmọ ọ̀ṣìmọ́lẹ̀ oníjàsí, ọmọ oníjàsí ẹlẹ́lẹ̀mẹlẹ̀, ọmọ agbóro kúpakúdé. bàbá yín lójúrò mi tó fàkọ́bí rẹ̀ túlù ṣe. ìwọ lọmọ olúfowó rẹ̀ ṣe tirẹ̀ ṣẹ, ọmọ onígbò àdásùre. òrìṣà jẹ́ǹdà bí onígbò yìí ni wọ́n fi ń sọ pé ìtọ̀ jẹ̀bú owó, kẹlẹ̀bẹ̀ jẹ̀bú owó, ìgbẹ́ jẹ̀bú owó, ìtọ̀ jẹ̀bú owó náà ni. dúdú jẹ̀bú àti pupa jẹ̀bú ń kọ́ kúnkúṣì ní gbogbo wọn tó fi dórí kékeré àtàgbààgbà jẹ̀bú. gbogbo jẹ̀bú tí mo mọ̀ pátá ni wọ́n lówó lọ́wọ́. ìjẹ̀bú ọmọ èrè nìwà, wọn ò déédéé forin ewì kì ọ́. olórí alájà adébùkọ́lá awótúngàṣe aya abdulrahman adáralóyè 1 ló rán ni níṣẹ́ kíkí sí ọ. tó Olagoke ńlẹ̀ mi jẹ́ Fadipe lórúkọ bàbá mi, àfirùgbọ̀n yàwó kẹ́ bí àgbà mùsùlùmí. Dudupariola, Dudupariola, dúdú parí ẹwà, ó parí ìmọ̀, ó parí òye. dúdú tí mo dúdú kì í ṣe tọ̀bùn rárá, ọba Èdùmàrè ló fún mi lẹ́wà náà. ọdún ire wọlé, ọdún ire wọlé, ọdún ire wọlé, ọdún ire wọlé. ìgbà ọdún kan ní ọdún ire wọlé. Dèmọ́lá ń ṣọdún, Dèmọ́lá ń ṣọdún, Dèmọ́lá ń ṣọdún, Dèmọ́lá ń ṣọdún. ìgbà ọdún